ọba mi tí ò lórogún lẹ́ o ọba mi àjírònú kàn ní gbogbo ọjọ́ ni ọba tí ò lórogún tí ò sì lè ní láíláí ó tún dìlú Ẹ̀pẹ́ lára Ògún mọ́dẹ́dẹ́ lọ́dọ̀ Ayọ̀délé ẹ̀jẹ̀ bàbá ọgbọ́n owó bàbá mábúbá èèyàn máa ń mi Bàlíkì ẹ̀mí bàbá ọgbọ́n ìdítẹ́rù tí a ọmọ ẹni ajé ń wá kiri máa rọra máa fi ó jàre Ayọ̀délé bọ́ọ̀nì gangan ni kò ní dọ̀la ọjọ́ àbí ìrẹ́ ọdún yìí ló tún wọlé déwẹ́rẹ́ yìí tẹ̀mí ò ní bọ́ nínú sàré owó lèèyàn fi ń ṣayé òní tòṣì nítorí pé olówó làwọn aṣáájú tiẹ̀ ìwọ gan ó rówó ṣayé rẹ àlàáfíà lèèyàn fi ń ṣayé Ayọ̀délé àlàáfíà ara rẹ òní di fíafíà lógun Ọlọ́run gbogbo ń tẹ̀yàn fi ń sọkọ fáyà Elédùà òní fi wọ́n olórí lọkọ nulẹ̀ òní dìrù ńlẹ̀ òjàre ọmọ wọn lápẹ́ alára Ògún mọ́dẹ́dẹ́ Ayọ̀délé wọn lẹ́yìn lọ́mọ olóbì kan wọ́wọ́ ti rí wọ́ ọmọ olóbì kan wọ́wọ́ ti rí wọ̀ bẹ́ẹ̀ yìí tó bá dára ṣe ní wọ̀ sápò tiyín eléyìí tí ò bá dára ní wọ̀ sínú igbó ọmọ apẹja fẹ́ gajẹ ọmọ alágbàlá kan rékéréké ọmọ alágbàlá kan rékéréké ẹrú ń gbà ọmọ ń gbà wọ́n wá ní kọ́ mọ́ gbà ń lé tiyín torí ọmọ ọba ò gbọ́dọ̀ ṣe bí ẹrú nílé bàbá tó bí yín lọ́mọ Ayọ̀délé wọn lẹ́ni bàbá yín dẹ́pẹ́ alárọ̀ ṣùkùṣùkù ẹja lẹ́ gbélé wọn lọ́wọ́ ẹni bá wá kọ̀ tó lòun ò bá ń délu bàbá tó bí yín lọ́mọ wọn lé ègún ẹja lẹ́ gbélé wọn lọ́wọ́ jàre Ayọ̀délé èmi ti ṣe tán báyìí mo ti ń tẹ̀lé ọ̀rẹ́ ìlú bàbá tó bí ọlọ́mọ ṣùkù ẹja ni kò gbélé mi lọ́wọ́ o ọmọ wọn nílé káwojú ẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ sunkún gbadé nílé tìyín ọmọ àfẹ̀sọ́gboyè bẹ́yìn lẹ̀ tún wọn ká níbi ẹ̀ ti ń dáná rọ àwọn alábòsí ènìyàn ńlẹ́ òjé ọmọ àfòtítọ́ tẹ́rù òsì kápálẹ̀ wọ́n nílé yín lomi tútù tí jó ní fàìfàì káwojú ẹ̀ ọkọ̀ wò mí lójú ṣe ló ń fù mí sí ṣùgbọ́n kò ṣeé kọ̀ Sodiq lẹ́tìlẹ́ṣẹ́ Amak Entertainment Concept ni olólùfẹ́ rẹ ló rán mi sí ọ ìdùnnú tiẹ̀ ẹ̀mí rẹ Rọ̀fíà Àjíkẹ́ tèmi ọmọ wọn lẹ́gbàá alákẹ́mọ̀lì sábì ọmọ gbòǹgbò àkàlà